ẹ̀yin tèmi lórí Bẹ́bẹ́yẹ́kẹ́ TV mo mọ̀ wípé bá a bá ti dé ẹ mọ̀ pé nǹkan ọ̀tun la tún mú dé ẹ farabalẹ̀ gbọ́ kẹ́ ẹ sì wo ohun tó wà nínú fídíò yìí nígbà náà ẹ já mèrò yín bẹ́ẹ̀ ṣe ń wò ó àwọn ò ní jẹ́ kí tí yín àti ojú yín ó di tàbí kó fọ́ sí ohun tó ń lọ ẹ gbọ́dọ̀ mọ ohun tó ń lọ nígboro ayé ẹ jájọ wò ó. Ọlọ́run ṣe máa yọ ẹ́ má dẹ̀ parọ́ náà ó kù sí ẹ lọ́wọ́. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo ṣe ẹgbẹ́ ayé so ní 2020 èmi ni number 1 so ìgbà tí mo dẹ̀ ti ṣe tán mo ti ṣe handing over ìgbà tèmi máa gba number 1 yẹn wọ́n máa àwọn bí nǹkan ìjà bí ìbọn àdá wọ́n máa ń ṣe handing over ẹ̀ fún wa ni so ìgbà tèmi náà dẹ̀ ṣe tán ní 2020 yẹn mo ti ṣe handing over ẹ̀ so after that time mo ò fi taratara bá àwọn ayé wà even tó bá wá sọ́dọ̀ mi gbà mí inú lè bí mi kíkan lé wọn kúrò lọ́dọ̀ mi lẹ́yìn yẹn mo ti ra shoemaking material mo ti ń ṣe bàtà mo ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. Orúkọ wo nickname mo náà ń pè ẹ́ Kudusini ni nickname mi. Frat name nickname mi ni Kudusini. Frat name mi ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀. So lẹ́yìn yẹn mo ti ń ṣiṣẹ́ bàtà so ìgbà tí mo ṣáà ti ṣiṣẹ́ bàtà ẹni ìfi taratara mi kí n lọ ẹni ìbò nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣe nurse nígbà tí mo wà ní school mo dẹ̀ máa ń gbá bọ̀ dáadáa so mo popular gan nínú school everybody most àwọn èèyàn mọ̀ mi dáadáa so ní January 27 2024 so wọ́n wá parade hostel tí mò ń gbé. Ó wà nínú Màwẹ̀jẹ̀ kò ní orúkọ. Èwo ló wà lẹ́gbẹ̀ẹ́ tó lórúkọ? His Grace ló wà lẹ́gbẹ̀ẹ́ so ìgbà yẹn ọjọ́ tó wá bọ́ sí parade hostel yẹn mi sí ní hostel so àwọn wo ló wá parade? Àwọn SWAT náà ló wá parade so èmi gbé ní room 1 ọmọ kan náà wà Azeez òun gbé ní last row ayé náà lòun náà but kò cast àwọn even gan àwọn tájọ́ ń gbélé wọn ò mọ̀ bóyá ó ṣẹgbẹ́ wọn ò mọ̀ bóyá kò ṣẹgbẹ́ even gan a kì í jọ ń jókòó papọ̀ ẹ̀kọ̀ọ̀kan ìgbà mi lè wà mo kàn lè ṣe bí ẹni pé mo àṣìmọ̀ so that àwọn èèyàn ní mọ̀ bóyá ọmọ ẹgbẹ́ mi so ìgbà tèmi ti ṣe show yẹn àwọn tí wọ́n wà ní present regime ṣọ́rọ̀ mi yẹn èmi ti ṣe show láti 2020 so mo ti ṣe show ní 2021/2 ni mo ṣe so àwọn ti 2/3 náà ti ṣe so àwọn ọṣà issue yẹn ti lọ bí 3 but òun ni amúra àwọn present regime ọmọ Azeez yẹn òun ni amúra àwọn present regime but èmi gan mi ì ti. Sorry, present regime ẹ máa jẹ́ ọdún wo nìyẹn? 2023. Okay, yeah. 2020 ọdún mélòó lẹ máa ń lò mẹ́fẹ̀ẹ́ tó. ọdún kan ni kò sí bí ìrìn ṣe lè lágbára tó àwọn finalist ló máa ń wà as number 1 so tó bá dẹ̀ ti parí academic section wọn wọ́n máa ṣe handing over compulsory ni kò sí bí ìrìn ṣe lè so àwọn nǹkan tó dẹ̀ kó fún yẹn ó gbọ́dọ̀ present ẹ̀ ṣe understand so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ọmọ yẹn ni amúra present regime yẹn so èmi ò sí ilé mi mọ gbà tí bọ́sì yẹn ṣẹlẹ̀ bọ̀ ọjọ́ yẹn ní ọjọ́ kejì ó ti di ọjọ́ kejì ó dà pé omi lọ́wọ́ ó ti di ọjọ́ kejì ni mo tó ṣẹ̀ṣẹ̀ wà á rí ẹ̀ pé ọwọ́ bọ́ọ̀sì ibẹ̀ so àti ìgbà yẹn àti January 27 yẹn mi kì í lọ sí ìjagun mọ́ so ìgbà tó wá di ó ní bàbá kan tó máa ń bá mi tí máa ń ṣe oògùn lọ́wọ́ ẹ̀ ní Abẹ́òkúta ń bíbá. ọmọ pátì lọ sọ́dọ̀ bàbá yẹn nǹkan tí mo fẹ́ mọ̀ rèé àìmọye ìgbà la gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó ẹ̀ wọ́n dẹ̀ gba àwọn ohun ìjà olóró bóyá ṣàlàyé báwo láàrin yẹn ṣe jẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ò rọ́wọ́ tó mi rí mà. ok àwọn ìjà olóró wo ni wọ́n ti wá gba àwọn ìgbẹ̀dẹ̀ ọ̀dà lọ́wọ́ ẹ rí. wọn ò tí mú mi àní mi tí less experience nǹkan báyìí wọn ò tí mú mi rí báyìí wọn ò gba nǹkan kan rí lọ́wọ́ mi. ammunition mélòó ló wà ní custody tiẹ̀ kó tó di kó wá lòdà. kò ń ṣe custody kò ń ṣe pọ́wọ́ mi gangan ló máa ń wà. ọwọ́ ta ló wà. àwọn tí wọn kì í cast ọwọ́ wọn ló máa ń wà torí pé bóyá tó bá fẹ́ lọ bọ́ọ̀sì so ẹ mọ̀ pé àwọn tó ti cast ló máa ń fojú sí lára ṣé omi yẹn àwọn táwọn èèyàn mọ̀ pé ẹni yìí ayé ni àwọn ló máa ń fojú sí lára so lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá lọlé wọn ọ̀n lè rí
nǹkan kan irú yẹn sìn ká ní kò ṣe pé bí mo gbélé bọ̀bọ́ yẹn èmi mo lè má fara kó ní nǹkan tó Wọ́n ṣẹlẹ̀. mélòó náà gbà lọ́wọ́ yín? Ìbọn tó gbà lọ́wọ́ ẹ̀ nígbà yẹn 7 ni 7 bẹ́ẹ̀ ni. ní nọ́mbà kí nìyẹn wà? Ṣé bọ̀bọ́ yẹn Nọ́mbà ìbọn tó gbà kò lọ́wọ́ kò ń ṣe àwọn yẹn ò kí máa no mo rí àwọn yẹn ò kí máa ń ní nọ́mbà àwọn yẹn ò kí máa ń cast ẹ kì í jẹ́ káwọn yẹn fojú wọn. ọ̀n kì í fojú wọn ọ̀n kì í àwọn tí fojú bọ́ wọn lọ́wọ́ ẹ̀ kò wọ́n. àwọn yẹn ò kí í fojú wọn. ìbọn mélòó ló ń gbà lọ́wọ́ ẹni yẹn. Ìbọn mi 7 ló gbà lọ́wọ́ ẹ̀. bọ́ọ̀lù ọṣẹ mọ̀ pé 7 nìkan yẹn. Mo rí ní online ni. pé ìbọn méje lọ́gbà kí ló pẹ́ tó gbà bọ́ lọ́wọ́ ẹ̀. Azeez lórúkọ ẹ̀. òkè ṣé wàá sí ìkọrin náà yẹn la ṣe ń sọ. Azeez Níyẹ̀ o, ní year January 2024. 2024. Okay. Tani Clement kí ni ṣùgbọ́n níbi oṣù mélòó sẹ́yìn tó ń sọ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú Azeez. àfúrásì ọ̀daràn yẹn ó sọ pé ó gbé wá tọ́jú sínú ilé òun ni báwo làárín yẹn ṣe jẹ́ Rárá mọ́ mi báwo ló ṣe jẹ́. èmi sọ fún pé room 1 yàrá tèmi gbogbo tí mo sanwó tí mo lẹ́ẹ̀tì ni yàrá títí ẹ̀ ní last room yẹn ṣẹ́gun mi yẹn mi nǹkan tó fi rírọ̀ yẹn pa ni pé àwọn èèyàn mọ̀ pa ayé lòun ṣẹ́gun mi yẹn mi mọ nǹkan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ṣé kò lọ sọ pé òun ṣe bàtà níwájú ìta ilé yẹn. nínú ilé yẹn gangan room 1 èmi ni mò ń ṣe bàtà Ọkọ̀ tó gbé sọ ó ní ìwọ ló gbé ẹrù yìí wá sọ́dọ̀ fún bẹ́ẹ̀ síbẹ̀. wọ́n mi èmi náà ní yàrá tó bá jẹ́ pé wọ́n mi ló ń wà Bọ̀ tí wọ́n ṣe gbé ni náà. àjọṣe ẹgbẹ́ ni òun ò cast irú èmi sì ẹjọ́ kí n explain fún yín sá èmi kọ́ ni mo hand over ẹ̀ fún àwọn regime tó wà tí ní 2023/2024 àwọn regime yẹn àwọn ló gbé fún èmi kọ́ kò ṣe pé mi mo gbébọn yẹn fún directly èmi kọ́ mo gbé fún mi ní tí mo ti ṣe handing over yẹn mi ní access sí mọ́ tí mo ṣe handing over yẹn ẹ̀yin ṣe handing over yẹn fún. ẹni tó mi ṣe handing over yẹn fún trigger ni orí ṣúgà yẹn wà ń sìn. trigger yẹn sì mi mọ destination ẹ̀bọ̀ inú Èkó ló wà. so ṣé trigger yẹn ló wá hand over fún àwọn regime. lẹ́yìn trigger yẹn òun náà tún ti ṣe handing over fún àwọn regime míì regime tó ṣe handing over fún regime àwọn ṣìgbó ló ṣe handing over fún lẹ́yìn regime àwọn ṣìgbó yẹn náà tún ti wá ṣe regime fún handing over fún àwọn Dennis regime àwọn Dennis yẹn lọ́wọ́ bust yẹn. so regime àwọn Dennis ẹ̀hún náà ni àṣìṣì wà. òun ni àṣìṣì tó ní amóra tó ní ìbọn lọ́wọ́. òun ní ọwọ́ ẹ̀ ní ọmọ kíkù wọn sí. Wọ́n náà mọ̀ pé bọ̀ wà lọ́wọ́ ìṣà. mo mọ̀ èmi mọ̀ pé bọ̀ wà lọ́wọ́ ẹ̀ bọ̀ èmi ò kò ṣe pé bí a pé àjọ ń jáde àbí nǹkan èmi gan mi lè gbà bọ́ yẹn lọ́wọ́ ẹ̀. kí ló sọ sà. Àwọn ọlọ́pàá nígbà tí wọ́n tí ẹjọ́ ń ṣẹgbẹ́ yẹn tó mọ̀ pé bọ̀ wà lọ́wọ́ ìṣọ́ ọ̀sán àwọn ọlọ́pàá tó wà lọ́wọ́. Dádì mi lè sọ torí pé life tèmi náà wà at risk sà life tèmi náà tí n bá sọ life mi náà wà at risk sà àti family mi. báwo lọ rọ ṣé àtìrísì tó ọlọ́pàá ìgbà àtìrísì tí àwọn èèyàn fẹ́ pa iná àbí ọlọ́pàá ló máa pa àbí ọlọ́pàá ló máa. àwọn tajọ ṣẹgbẹ́ mi sà. àwọn tajọ ṣẹgbẹ́. bẹ́ẹ̀ ni sà. báwo lọ̀rọ̀ Ìmàwẹ̀jẹ́ ṣe jẹ́ because ìwádìí jẹ́ kó yé wa wípé you terrorized Ìmàwẹ̀jẹ́ students personal student that lives in Ìmàwẹ̀jẹ́. mọ́mí lórí yẹn tẹ́ bá ti dé mo sọ fún pé mo popular tó tọ́ tẹ́ bá ti dé láti starting from àwọn ọlọ́kadà yẹn wọnú Ìmàwẹ̀jẹ́ kò sí even àwọn community leaders baálẹ̀ ẹ̀kẹta ìlú even àti the next community tamakọ́kọ́ kan Ìjagun àwọn secretary ìlú àwọn tó ní baálẹ̀ àwọn terminator tí issue bá ti fẹ́ arise bẹ́ẹ̀ èmi ló máa pè they used to call me peacemaker èmi ló máa pè even no ayé ni mi sà ní ìṣẹ̀lẹ̀ èmi ti kí n gbà tí mo wà number 1 gan tíjà bá fẹ́ ṣẹlẹ̀ tó bá ti pè mí ẹsẹ̀kẹsẹ̀ mo máa settle ẹ̀. o ti ń try láti dodge question. I'm not dodging your question then ma. answer the question. I'm being straightforward here ma. Okay, yeah, let's go. So Ìmàwẹ̀jẹ́ Tony mo terrorize Ìmàwẹ̀jẹ́ it's a very big lie ma me terrorize anybody any even gbogbo community What do you mean about the raping that happened in Ìmàwẹ̀jẹ́ like few months a year ago? In Ìmàwẹ̀jẹ́ Yes. I don't have any knowledge about it ma. And you don't know anybody that is involved in that? I swear to God Almighty mommy if you go to my place no rapist can come there nobody that is stealing that can come there
wọn ò lè wá sí side ibi tí mò ń gbé. Kí ló dé tó ń ṣe lè wá sí? Reason tó fi ọmọ pé èmi ibẹ̀ yẹn even gan alẹ́ gan gbà mí àwọn girls níbẹ̀ máa sọ fún wọn àfà ilẹ̀ ti ṣú o ẹ wọlé o simple even tó lè bá wa tó bá ti pariwo lè first room ni mò ń gbé gbà mí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ lé mi àìmọ̀ ìtọ́ wá lóru tó lè pariwo lè mo ti sọ fún wọn tó lè bá ti wá even gan máa sọ fáwọn students pé ẹ ládàá nínú ilé tó lè mi bá ti wá ẹ gé ọwọ́ ẹ̀ sínú ilé. Tẹ́ bá débẹ̀ wọn máa sọ fún yín I have my work aside from the shoemaking job I have another shop. Mi ò sí nínú hostel yẹn rárá mo wà lọ́dọ̀ girlfriend mi ni. Níbo lọ ọ̀dọ̀? Inú Màwẹ̀jẹ ni ó jìnnà inú Màwẹ̀jẹ. Bẹ́ẹ̀ ni. Tó wá bọ́ọ̀sì assist. Bẹ́ẹ̀ ni mi mọ̀ pé ó fẹ́ wá mi mọ̀ pé ó ti bọ́ọ̀sì tọ́kì tó mọ̀ pé wọ́n wá síbẹ̀. Arákùnrin ilé tí wọ́n lọ sùn níwọ̀n bí oṣù mélòó kan sẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà. Tí ayé nídìí nípa ìwádìí wa tá a gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n darí wọn lọ sùn lẹ́yìn báwo ló ṣe. Ẹ ṣé sà ní gẹ́ẹ̀jì mi yẹn sà mo ti hand over but nǹkan tó what leads to the incident I will explain everything. Lọ́jọ́ yẹn sà mi ò tẹ̀ mọ̀ anything student mobilize sínú Màwẹ̀jẹ already so mo kàn receive call ni so on me getting to Màwẹ̀jẹ àwọn èèyàn ti pọ̀ student union leader was there lot of students are there so mo ṣáà wà láàrin wọn ọlọ́pàá wà ń bẹ̀ àwọn vigilante wà ń bẹ̀ mo wà láàrin wọn so ìgbà tí mo ṣáà wà láàrin wọn nǹkan tí mo gbọ́ was pé àwọn ìlú wọ́n pa student ìgbà tí mi débẹ̀ àwọn ìlú I don't know the person in particular but àwọn ìlú Màwẹ̀jẹ àwọn indigenous ìlú Màwẹ̀jẹ wọ́n pa student fídíò yẹn dẹ̀ wà lọ́jọ́ yẹn pé mi ò mọ orúkọ ẹni tó pa mọ́ so fídíò yẹn ó wà lọ́wọ́ àwọn student pé ibi tí àwọn ìlú ti lọ parade ọmọ yẹn nílé ẹ̀ tó ti lọ mú nílé ẹ̀ tó yẹ mú jáde nínú ilé ẹ̀ tó ń mú lọ sí ilé àwọn ìlú ọkùnrin ni 300 level ló wà nígbà mi lè parọ́ mi mórúkọ ẹ̀ sà so fídíò yẹn ṣá ni wọ́n fi wọ̀n fídíò yẹn ló prompt àwọn student láti lọ di ẹ̀kẹta ìlú ó pè mí lọ́jọ́ yẹn pé Kudus wọ́n láwọn student ń lọ sílé àwọn mo ní pé àwọn gangan ló pè mí mo ti rántí dáadáa àwọn gangan ló pè mí kọ́ ní àwọn student ń lọ sí ilé àwọn ni mo fi lọ sínú Màwẹ̀jẹ so ìgbà tí mo débẹ̀ agbára èmi náà kà torí wọ́n ń ṣàyè student èmi náà dẹ̀ ti kà ìkan tó wà ńlẹ̀ yìí tèmi náà bá lọ sọ̀rọ̀ ara lè ọdún wọn lè àmù mi bọ̀ mo lè lọ sọ̀rọ̀ tó ṣe pé ọkọ̀ lè bísí mi ẹni wọ́n ti pa student tó dẹ̀ wà very bm pé wọ́n pa àwọn mi lè sọ pé yàn community Màwẹ̀jẹ ló pa student ní yẹn 300 level mi mọ nǹkan tó lead sí atrocity yẹn mà but ó dà pé bóyá ọmọ yẹn wọ́n pa ọmọ yẹn lánàá ìní ó dà pé wọ́n pa ọmọ yẹn lánàá ìgbà tó pa ọmọ yẹn baálẹ̀ community yẹn gangan ló wá gbé ọmọ yẹn lọ sí mọ́ṣúárì níjẹ̀bú-Òde ìgbà tó gbé dé mọ́ṣúárì wá sọ pé fracas wà láàrin àwọn frat nínú Màwẹ̀jẹ which was a very big lie pé ìjà wà láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nínú Màwẹ̀jẹ tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ so the local government chairman Ìjẹ̀bú-Òde wọ́n wá sí community gbà yẹn láti mi mọ nǹkan tó ṣàṣìṣe àwọn ṣáà wá so ó dà pé wọ́n lọ sí cause nǹkan tó jẹ́ kọ́wọ́ yẹn cast ó dà pé mọ́ṣúárì lọ ti pe àwọn student union àbí mi mọ̀ pé òkú kan wà corpse kan wà níbí báyìí pé student ni pé wọ́n ní ìjà cultism wà ìgbà tó dẹ̀ ṣí ara ọmọ yẹn wọn ò bá dà wọn ò bá bóyá pọ́n yìnbọn wọn ò bá nǹkan kan lára ẹ̀ wọ́n kọ̀ wípé inú wọ́n kọ̀ ti gbé ọmọ yẹn sínú pósí èmi ò sí bẹ́ẹ̀ èmi ò mọ nǹkan tó pa ọmọ náà so nǹkan tó lead sí
èmi dẹ̀ kọ́ ni mo lead movement yẹn mà àwọn union gangan ni wọ́n lead movement tí wọ́n ọ̀rọ̀ tí mò ń sọ lọ kíní ló pè mí gangan kẹta àlù onímàálù àwọn fúnra wọn ló pè mí ìgbà tí mo dẹ̀ délé wọn àwọn student gan tí délé wọn gbà yẹn àwọn ìyàwó wọn wà nílé bọ̀ wọ́n ti kọ́kọ́ sọ glass wọ́n ti sòkúta fọ́ gbogbo glass ilé àwọn ìyàwó wọn wà nílé wọn lè jáde ìgbà tèmi débẹ̀ mo dẹ̀ pè wọ́n pé èmi náà sùn mọ́lé yẹn ilé wọn wà ní ẹgbẹ́ títì báyìí gọ́tà wà ń bẹ̀ mo ṣáà wà láàrin títì mo wọ́ observe yẹn àdúgbò yẹn ní Ìjẹ̀bú tílé wọn wà. tílé ẹ̀kẹta àlùwà inú Màwẹ̀jẹ náà ni so èmi ṣáà pè wọ́n pé mo ti débẹ̀ pé mi rí anybody pé bọ̀ ó dà pé ìyàwó wọn àti ọmọ wọn wà nílé mo dẹ̀ padà sí ibi táwọn student pọ̀ sí ìgbà tí mo padà sá àárín àwọn student lèmi wà. kí ló lọ ṣe kó lọ ṣe kọ́ olùkó pa àtàwọn ará òfin. ẹ̀kẹta àlù yẹn ló pè mí ìgbà tó débẹ̀ gbọ́ kí ló ṣẹlẹ̀. wọ́n ní káwọn student wà nílé àwọn báyìí ṣe ń gbọ́ ìgbà tí mo débẹ̀ mi ì bá student bọ̀ mo gbọ́n pé ìyàwó wọn àtọmọ wọn wà nílé mo wá pè wọ́n padà pé ìyàwó wọn àtọmọ wọn wà nílé pé bí mo wà yìí mo wà wájú lé yín pé kò sí student kankan ìkẹta àlù balẹ̀ òsínlé. báwo ló ṣe wá ṣẹlẹ̀ tẹ́ fi wá padà sún. èmi kọ́ mo sunlé mọ́mì ṣe ń gbọ́ mi mà àwọn olóṣù àwọn student union government àwọn ló sunlé. ìgbà tó padà lọ bá àwọn student kí ló tó ìbá wọn sùn láti fi wọn má sùn lé. mọ́mì ẹ̀sà dáàdì èmi kọ́ ni mo fún wọn ní ọ̀dà mo sọ fún yín pé ọlọ́pàá wà ń bẹ̀ àwọn ọlọ́pàá mi mọ division tó ti wá gbà yẹn àwọn vigilante náà wà ń bẹ̀ because ọjọ́ tá à ń sọ yìí wọ́n padà same hostel táwọn ọlọ́pàá wá bọ́ sí yẹn àwọn vigilante tó bá yẹ pé mo wà lára àwọn tí wọ́n sunlé yẹn máa sá lọ àwọn vigilante àti sójà wọ́n wá sí hostel yẹn wọ́n dẹ̀ rí mi wọ́n dẹ̀ mú mi lọ sí inú Màwẹ̀jẹ wọ́n dẹ̀ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi dẹ̀ sọ fún mi pé ó ní ìlú kan tó wà lára àwọn Mr. Adéyẹmí vigilante ni òun náà dẹ̀ àwọn sójà yẹn ṣàwà pẹ̀lú àwọn ọlọ́pàá dẹ̀ bí mi pé kí ló dé tí a lọ ní ìmọ̀ kankan pa ẹ̀ máa yẹn dẹ̀ ń sọ fún wọn pé bọ̀bọ̀ yìí pé tòótọ́ pé mi mọ nǹkan kan nípa ẹ̀ ọlọ́pàá ọ̀dẹ̀ gbé mi lọ anywhere sójà ọ̀dẹ̀ gbé mi lọ wọ́n dẹ̀ ní pé kí n máa lọ sóstẹ̀mù padà. kí ni relationship tó wà láàrin wa àti Clement àbí pẹ̀lú yẹn. Clement was former NAS chairman Logun State mi mọ we don't have any relationship now. arákùnrin Sir. kí ló mú ẹ dá mọ̀ CSO ẹ ṣé sà ada fún mi sà. tó fi sọ pé wàá pa ti àwọn ọmọ rárá sà ìdílé. dáàdi rárá sà ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún yín mi ì parọ́ látàárọ̀ mi dẹ̀ ní parọ́ tẹ́ bá dẹ̀ wo statement mi náà exactly bóyá wà nínú ẹ̀ nìyẹn that CSO mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀ any small thing CSO Taiwo Larin University of Education he was the assistant to the CSO then before any issue tó bá ṣẹlẹ̀ èmi gbénú Màwẹ̀jẹ sà ìgbà míì máa wà tó ṣe pé mo lè má sí ilé gan ó lè jẹ́ Abẹ́òkúta ni màá wà any issue tó bá ti ṣẹlẹ̀ tí mi mọ̀ ń pa ẹ̀ sà I'm a very calm person sà tẹ́ bá débẹ̀ yẹn the people will tell you that mo ṣe ẹgbẹ́ tó tọ́ o but mi ń sí bíi pé bóyá pé ó ń jà ó ń dà nǹkan rú àbí anything but máa yìí mi mọ nǹkan tí mo ṣe fún wọn gangan sà any issue tó bá ti ṣẹlẹ̀ báyìí tí mi mọ anything nípa ẹ̀ sà orúkọ mi ni ó máa wà ní front page pé èmi ni mo lead àwọn boys lọ ṣe issue yẹn so there was one particular issue kí n tó lọ sí service no during my final year issue yẹn mo ò mọ anything pa ẹ̀ sà but fortunately for me sà ẹ̀yìn office HOD mi ni issue yẹn ti ṣẹlẹ̀ student ló ń jà nínú campus gangan but before God and man I was not on campus that very day so ìgbà tí list máa jáde orúkọ mi ni number 1 person tó wà lórí list pé èmi ni mo dá inú school so then wọ́n fún mi ní indefinite suspension. ọdún wo nìyẹn. that was 2020. level wo wà ń gbà náà. that was during my final year paper I was writing my final year exam then so wọ́n fún mi ní kọ́ tó fún mi wọ́n pè mí ní office of the HOD pé I have a letter yeah
that I have a letter from 2020, I think 2021, 2020 or 2021, that I have a letter from the university. When I got to the HOD's department, I was like, the HOD was like, this is the letter that I should sign that I've received the letter. I said, no, mo lè sign pé mo ti gba letter ẹ̀ tí fún mi letter. So the HOD and the dean of the college was inside the HOD's office then. So woman yẹn ṣá sọ̀rọ̀, wọ́n ṣá pariwo, HOD ṣá bí mi pé kí ló ń ṣẹlẹ̀. So wọ́n ṣá ní pé kí n wá sí office. When I got to the office, the HOD was like, what happened? Pé kí ló ń ṣẹlẹ̀? Mo ní mi mọ̀ pé I just got here and the secretary was like, I should sign that I've received the letter without me receiving the letter already. So HOD wá ní pé kí ló ń ṣẹlẹ̀? Woman ṣá explain, ó dà pé HOD náà ti mọ̀ tẹ́lẹ̀. The dean was now asking me that ṣé èmi mọ̀ nǹkan tó lead sí letter yìí ni? I was like, before God man, I don't know anything that leads to the letter. The dean was asking me that ṣé wọn ò pè mí sí panel ni, ṣé mi lọ face panel ni? Mo ní yes sir, mo ò face panel, pé the last panel tí mo face issue tó ní mo nígbà yẹn bóyá mo ò lè mi ò tiẹ̀ rántí ṣá, issue tó ṣá ni mo ní àti rectify ẹ̀, wọ́n ti fún mi ní exoneration letter. Issue yẹn náà ọkọ̀ orúkọ mi mọ́ orúkọ náà ni mi ò wá yìí nínú school, kò sí student tó lè dúró pé mo ti gbá etí òun rí nínú school àbí mo ti fọ́gùn. Ṣé CSO tòótọ́ ni nǹkan tó lead sí náà ni mò ń sọ, tòótọ́ ni mo pè wọ́n, ìgbà tí mo pè wọ́n mo ti ṣetán, mo ti ń serve. Kí ló sọ fún wọn? Ìgbà tí mo pè ọjọ́ tí mo pè wọ́n yẹn, mo lọ sí Ìtòrò local government. Ìgbà tí mo dé Ìtòrò, the LGI pé wọ́n pè mí pé ọlọ́pàá wá mi wá. Kí ló dé tó ọlọ́pàá wá mi wá? Wọ́n ṣá briefly wọ́n ní pé fake result ni mo fi lọ sí NYSC. And I forwarded the call to my HOD and he was like, pé kí n má dáhùn lóhùn pé ṣé tí n bá ní fake result ṣé Senate máa approve NYSC mi ni? Me shall say anything. So when I now go back to my hostel, I now put a call to the CSO that Esa láti ọjọ́ yìí tó ṣe pé any issue tó bá ti ṣẹlẹ̀ that I will not even have any knowledge about, ẹ máa kọ orúkọ mi síbẹ̀ pé ẹ̀yin náà bímọ pé látọjọ́ yìí pé ẹ ti sún mi kàn bí pé tí mi bá sọ̀rọ̀ pé nǹkan tí mo kàn lè sọ fún ni pé màá bá yín jà sá o, pé tí bá dé màá bá yín jà pé màá bá yín fóògùn jà ni nǹkan tí mo sọ nìyẹn sá. Ṣé bó ṣe sọ normal yìí náà ló ṣe bá wọn sọ lórí fóònù àbí pẹ̀lú àkílẹ̀ ló fi sọ? No, ẹni tí mo ò rí wọn, so kò sí àkílẹ̀ kankan tí mo lè ṣe fún wọn. Ká ní pé ẹni tá a jọ ríra nísìnyí mo lè máa fò sókè, but mi ò rí wọn orí fóònù. Ṣé bó ṣe sọ àbí? Mi lè parọ́ fún yín, ẹ mọ̀ pé ọ̀rọ̀ bínú kò lè wà ní ohun calmness báyìí. Inú bí mi torí máa ẹ̀mí mọ̀ nǹkan tí mo ṣe fún wọn. Inú bíbí, if not that pé inú bíbí mo ní pé wọn gan, inú tó bí mi pé títí kí ló dé, mo tún lọ sí ẹ tún fún mi ní wọ́n fún mi ní verification letter, Ọlọ́run tún bá mi ṣe, mo tún kọ lẹ́tà wọ́n ṣá wave kìíní yẹn, wọ́n fún mi ní exoneration letter again pé kí n continue academics. Àwọn ọlọ́jọ́ kí n ṣe extra year, kò yẹ kí n ṣe extra year because when I was in final year mo ní 3 carryovers tó yẹ kí n ṣe extra year ọ̀kan náà mo ṣe, so carryover méjì àbí mẹ́ta ni mo ṣe. So mo parí final paper mi báyìí ló yẹ kí n ṣe extra year ní verification letter dé tọ́lọ̀ pọ́tà mi tí mi lè ṣe exam yẹn. So nǹkan tó mo ṣe tán mo ṣe tán sáà mo lọ sáà after that time ni mo ń sọ pé mo kọ letter through the dean through the HOD to the VC tó fi fún mi ní exoneration letter. Woman yẹn kọ́ ni LGI àgbà yẹn, ọkùnrin ìgbà tí wọ́n pè mí yẹn ọkùnrin ni LGI àgbà yẹn. Olórí tó jẹ nínú ẹgbẹ́ òkùnkùn ẹ̀rọ bẹ́ẹ̀ ni sà. àtàwọn ọmọ ẹ̀yìn tó ń gbé kiri àwọn mélòó lẹ ṣe pupa. Dádì mo sọ fún yín pé mi sí nínú rẹ́jíìmù mi ta fi ṣetán, tẹ bá béèrè kò sí jà rárá tí mo fi ṣetán nínú ìjàgùn mi ìbá anybody ayé kọ̀ọ̀kan ìbá anybody jà. Tí ìṣù bá fẹ́ ṣẹlẹ̀ àwọn ìlú máa pè mí ni, àwọn ìlú máa pè mí tí máa dẹ̀ settle ẹ̀, kò sí jà kankan. Ìjà tó fẹ́ ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn indigene Ògbóni wọ́n dẹ̀ pè mí, ayé kan lọ na ọmọ baálẹ̀ ìlú Ògbó tó ń nà ṣe léṣe gan, wọ́n dẹ̀ pè mí school gate mo ń dọ̀bálẹ̀ fún wọn tó ṣe pé tíṣù bá mi láìkí iṣu tí mo wà yìí, tíṣù bá ti ṣẹlẹ̀ wọ́n máa pè mí, mo bẹ̀bẹ̀ ta fi settle ẹ̀ wàhálà kan tí mo lè kó fẹ́ ṣẹlẹ̀ ní lẹ́yìn ẹ̀ sà. Even nǹkan tẹ́ bá contact school kò sí ìjà kankan ní rẹ́jíìmù mi sà,
tí mo fi ṣe. àwọn ìbọn tí iléeṣẹ́ ọlọ́pàá SWAT gbà lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ yìí. Bẹ́ẹ̀ ni sà. Bólẹ́dì ló wọ̀ ta ló gbé fún yín, ta ló sponsor yín. Yes sà, àwọn ìbọn yẹn sà, èmi lè parọ́ fún yín, àwọn ìbọn yẹn èmi náà mo bá nínú school ni sà. Wọ́n máa ń ṣe bí èmi náà, mo sọ fún yín pé èmi náà ṣe handy novel, wọ́n ṣe handy novel fún èmi náà. Kò ṣe pé mi lọ gbé fún directly sà. Number one kì í òun sí ní charge àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sà. Sọ̀rọ̀ mi yẹn bọ̀ èmi ní. Lórí ilé òní mọ̀ nípa ẹ̀. Mo mọ̀ ń pa ẹ̀, mo sọ fún yín bọ̀ kò ṣe pé number one ló máa wà ní charge directly. Èmi kọ́ ni máa pàṣẹ fún. Number three ló máa pàṣẹ fún. Àwọn yẹn number four làwọn yẹn. Kí ni number 3 yẹn? Number 3 yẹn ni chairman. No, Busha làwọn ni number 4 bẹ́ẹ̀ ni. So chairman blusher ni. Chairman blackers. Blackers, thank you, ni number 3. Bẹ́ẹ̀ ni mo. Òun ló máa wà ní charge kílẹ̀ yẹn. Òun ló máa ń wà ní charge àwọn nǹkan tá a fi ń jà yẹn. Òun náà ni mo bí ẹ sí. Bẹ́ẹ̀ ni sà. Rákẹ́ fi ṣeré, ó ṣe bisikì. Dádì, àwa kọ́ la ra o, èmi kọ́ nílẹ̀ jí mi, mo sọ fún yín sà, wọ́n ṣe handy novel ẹ̀ ni. Tó bá yẹ pé bí a pè mí ni mo rà directly, èmi náà ní ṣe handy novel. Èmi náà máa gbé lọ ni. Èmi kọ́ ni mo rà, wọ́n gbé fún mi ni. Kò sí ẹni náà tó bá fẹ́, tí ó bá ń ṣe pé bí a pé bí ṣe jáwọn ọlọ́pàá lọ mú yàn yìí sí tó everybody mọ̀ pé ọlọ́pàá ló kó. Tó bá yẹ pé bí a pé ènìyàn náà ọlọ́pàá, àwọn èèyàn mọ̀ pé ọlọ́pàá ló kó, tó bá sọ̀rọ̀ bí ìwà nínú kó fi school sílẹ̀ kó sá lọ. Torí ó gbọ́dọ̀ provide ẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wò yẹn ẹ máa ní nǹkan kan lọ́kàn kí lè ròyìn ẹ já mọ́ comment section kẹ́ẹ̀dẹ̀ share fídíò yẹn fáwọn ẹlòmíì lóní Bẹ̀m̀bẹ̀yẹkẹ. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Isnad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí ti lọ dùn jù. Ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn. Kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. Lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe ẹ lọ subscribe sí Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV ìyẹn lórí YouTube àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ̀m̀bẹ̀yẹkẹ comedy. Ẹ wò ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀ ẹ káre.